tẹ̀síwájú. màá bẹ̀rẹ̀ ìbéèrè mi láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Aládé Jones. ọ̀gbẹ́ni Aládé Jones, á wù mí kí ẹ ṣe àlàyé fún ilé ẹjọ́ yìí ohun tí ó gbé yín dé ipò tí ẹ wà lónìí tí ẹ fi di ẹni tí a fi ẹ̀sùn kàn. ẹ wò dájú ẹ fún wa lówó náà a fẹ́ padà sí skul. lọ wá ń firun fìrìfìrì báwọn. ń gbọ́. of course na àti pẹ́ lẹ́jù náà dáàdì láti jọ yìí. ọpọlọ tiẹ̀ ti dọ̀bálẹ̀ bí kékeré ò bá gbọ́n sí kò yẹ kí wọ́n gbọ́n sọmọdé máa ń fọyàn lójú ni ẹ rí bí wọ́n ti dá mi dóhùn bí iṣẹ́ àbí iṣẹ́ tí mo ń ṣe èlò mú gbà ń bẹ̀ wọ́n fún mi ní 11,000 naira lóṣù mo dẹ̀ ṣe oògùn àwúre kí n lè rí ṣe mo sì ń gba 20 naira lójú títì wọ́n dẹ̀ mú mi wọ́n ní mo jalè torí tìyín yìí náà ni ṣé wọ́n á kú ni ẹ má pa mí ẹ̀yin ọmọ yẹn jọ ẹ torí Ọlọ́run ẹ má pa mí ẹ jọ. ṣé èrè pa ti mix àwọn lectures ni a ní láti padà sí school. ẹ tí wọ́n bá fẹ́ lọ sí school dandan bó ti wù kó kéré mọ́ wàá gba 30,000 ìwọ á gba 40,000 owó mi lọ́dún kò tó yùn. dadi torí wọ́n dẹ̀ ti da yín dúró ń sin àwọn onílọ school mọ́ àbí ẹ fún àwọn olówó ká máa lọ school mi láti pẹ́ ń lé jù ẹ ṣe anything fún wa láti get owó mẹ́. ọ̀rọ̀ ẹ ti yé mi inú ẹ ti pòpọ̀ inú ẹ dúdú òdúdú inú ẹ dúdú kí n lè má kà ẹ wá ẹ súnmọ́ mi ẹ gé apá yìí tàbẹ́sẹ̀ kẹ́ lọ tà á bóyá káwọ́ school yín. ká ṣe kí ni. kẹ́ lọ tà á bóyá káwọ́ school. dadi. ẹ gbọ́ ìmọ̀ràn rẹ ẹ súnmọ́ mi èyí tẹ kàyí náà ti tó ìwọ̀nba tẹ kàyí tó ẹni tí ò kàwé náà jẹ́ èèyàn ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. ká lọ wá ṣẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni. dadi mo wà ní just only 200 level now 2 years for me to go she is in 100 just 3 years to go ṣé tẹ́ ẹ bá lè ràn ọ̀dọ̀ school kílẹ̀ tẹ́ bí wọ́n gbà yẹn. ẹ wo ẹ fẹ́ pa mí ni ẹni tó bímọ náà ọmọ ní ọ̀pá ẹni tí ó sì bí náà ọmọ ní òkú. ẹ má pa mí ẹ fi mí lẹ̀. bọ̀dá mi ẹ dẹ̀ ń wo ẹ̀sọ́ nǹkan kan. kí ló bẹ́ẹ̀ kí n ti sọ ṣé bó wọn bí dáàdi dáwọ́ ẹ̀ ságídí náà so what do you want me to do abeg wọ́n ti sọ ọ̀rọ̀ gbé akalọ wá ṣẹ́ṣe I don't know. iṣẹ́ wo la fẹ́ ṣe ń sìn. I don't know I just don't know. Hey. ó máa já sí sẹ́yìn ó máa já sí bàjẹ́bàjẹ́ orí wọn tí ń jù sí ni kò tí sọ̀rọ̀ mo ṣe ń jù sí lọ́wọ́ àwọn ìtàn ọ̀rá mi ló ń ṣe ọlọ́pàá tí ò mí ìkẹ́ èmi á mí ìkẹ́ ń tèmi Ọlọ́run end of discussion kò sọ̀rọ̀ Ọlọ́run. bàbẹ́ wọ́n á sọ náà wọ́n fẹ́ sàn pa ni pé jù sí plan B ọmọ tó bá dí mi ṣe ju ọwọ́ yẹn. àwọn ni ẹ má jọ lọ Holy, if you move. What did I do? What now? Lóde. Just come here. Ẹ wo àwọn ọgbọ́n lọ dájú mi tó wà fẹ́ fọ́ kẹ́míkà àwọn nìyẹn. Ẹyin ni jọ ẹyin ni. Ẹ má lè kọ́ lọ. Àwọn bí arrest for fraud. Now for fraud. Move it for arrest. Bẹ́ẹ̀ kọ́ sí. Ẹ má jọ lọ. Oúnjẹ wà bí. Ẹ̀sà ọlọ́mí ìgbó. Oúnjẹ. Mo ní ìbò ló gbé owó yẹn sí. Ibo ló gbé sí. Ẹ wo Ọlọ́run. Oúnjẹ wà bí. Jésù mi ìgbówó. Mo ní ibo ló gbé sí. Ọlọ́run mi ìgbówó. Ibo ló gbé sí. Tó tọ́ mi ẹ̀sà mi ìgbówó. Dáàbò wà tí wọ́n ní gbogbo ọ̀rọ̀ láti sọ. Láṣìgún Jones. Tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tí bàbá ẹ̀ fẹ́ sọ ó jẹ mọ́ kéèsì tó wà nílé ẹjọ́ yìí come out ẹ kò jáde. Ọ̀gbẹ́ni Ọláṣígun Jones. Olúwa mi mo wà ní o.
ọ̀gbẹ́ni Ọláṣígun Jones àwọn mi kí ẹ sọ fún ilé ẹjọ́ yìí bí arákùnrin Aládé Jones ṣe jẹ́ sí. èmi ni mo bí Aládé, ọmọ mi ni. ọmọ bíbí inú yín ni Aládé Jones. bẹ́ẹ̀ni. kí ni àwọn nǹkan tí ẹ lè rí sọ nípa ọ̀gbẹ́ni Aládé Jones bí ìwà ni bí ìṣe ni láti ìgbà tí ẹ ti bí títí di ọjọ́ òní ẹ sọ fún ilé ẹjọ́ yìí. olúwa mi ń bá rọ ilé ẹjọ́ yìí kí ẹjọ́ ń dá ọmọ mi yìí kó máa lọ sí láyọ̀ àtàlàáfíà kẹ́fì èmi bàbá rọ́pò rẹ̀ ìyẹn ọ̀pọ̀ sí kò ṣeé ṣe. kí ni ìdí tí ẹ fi sọ bẹ́ẹ̀. olúwa mi ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán, ọlọ́pàá ni mí olókùn méjì. olúwa mi mo ń ṣiṣẹ́ takuntakun fún orílẹ̀-èdè yìí, wọ́n fún mi ní 11,000 naira lóṣù, àpapọ̀ gbogbo ẹ̀ jẹ́ 130,000 naira lọ́dún. olúwa mi mo bí ọmọ mẹ́rin tí òfin orílẹ̀-èdè yìí fi àyè bàbá láti bí. méjì ni wọ́n wà ní yunifásitì, ọ̀kan wà ní polytechnic, ìkẹta ó wà ní secondary school. olúwa mi àwọn ìbò máa ná owó tó tó 250,000 naira lérí wọn ní ọdún. owó oṣù tí mo ń gbà yìí kò tó ná, kò tó jẹ, kò tó mu. olúwa mi tí wọn bá sì fún àwọn ilé ẹ̀kọ́ tó péye, wọn ó di ọmọ garawa jàǹdùkú èèyàn lẹ́yìn wa ọ̀la. dáàdì ẹ wò dáàdì ó ti sú èmi o for the past 4 weeks nsìn ni mo ti wà nílé tá ti wọlé new section tí mi ò lọ sí school, mo kàn ń sùn mo kàn ń jí inú ilé yìí ni ojú tẹ̀ tí ń tì mí ládùúgbò pàápàá ẹ wo ti sú èmi o kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ mi wá nǹkan ṣe sí ni o. tí n bá kọ̀ tí n bá ní mi ò tọ́ yín níléèwé bẹ́ẹ̀ pé mo ń fọjọ́ alẹ́ mi ṣòfò nìyẹn. ọjọ́ alẹ́ ẹni ọmọ ẹni ni. ó ti sú mi ni o, ó sú mi pátápátá, kò yé mi mọ́. iṣẹ́ tí mo ń ṣe yìí kò tó jẹ èlò mò ń gbà lóṣù. gbogbo àwọn àjẹmọ́nú mi tí a bá kó gbogbo ẹ̀ pátápátá kò wọ 11,000 naira lóṣù. ṣùgbọ́n tí n bá kọ̀ tí n bá ní mi ò tọ́jú yín, ta ni mo fẹ́ fi yín lé lọ́wọ́, kí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe láyé yín. ká ní ìyá yín wà láyé ni ìbàjẹ́ olùrànlọ́wọ́ fún mi, àbá máa fi ọ̀tún wẹ̀ òsì, àbá máa fòsì wẹ̀ ọ̀tún. ṣùgbọ́n kò yé mi mọ́ o. Dáàdì ẹ wò ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run bóyá máa tún lọ yá owó kún owó sí ni ẹ ṣàfẹ́ mi lówó kéèké mi padà sí skul mo ṣàlè sùn kíkan máa jí inú ilé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run bẹ́ẹ̀ mi wá nǹkan ṣe sí nítorí ó ti sú èmi. ṣé mọ̀ pé tẹ́ bá rán wa skul yìí tá bá kàwé ìtàn ogún ilé ló máa jẹ́ lẹ́yìn ọ̀la. ẹ wo ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ tètè bẹ́ẹ̀ mi wá kéèké n padà sí skul ṣé ti gbọ́ èmi ò jókòó nílé mọ́ wẹ̀ ọlọ́run olódùmarè ó tójú sú mi o. ọmọ aláìlówó lọ́wọ́ ọmọ ọlọ́mọ ni. ìwọ ọlọ́run kí ni kí n ṣe báyìí? bí n bá dẹ́kọ̀ tí n bá tọ́ àwọn ọmọ wọ̀nyí lẹ́kọ̀ọ́ tó yanjú, ọjọ́ ọ̀la mi ni mo fi ń ṣeré, àtọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí pàápàá. sóhun tí mo sọ pé mi ò ní ṣe náà ni wọ́n padà wá lọ máa ṣe báyìí ni, tí mo sì ti bẹ́lẹ̀ dá mi pinnu pé mi ò ní bá wọn gba owó nírònà. ìgbà tá a ní kọ́lọ́mọ́jẹ ká jẹ oúnjẹ ọ̀tá ẹni, ọ̀rẹ́ ẹni ló kọ̀ tí ò ṣe bẹ̀ yìí, kí ni ká ti ṣe báyìí? kí wọ́n lọ máa bá wọn dúró lójú ọ̀nà kí wọ́n gba 20 naira. mo wá ronú pé kí ni mo lè ṣe. mo bẹ̀rẹ̀ sí gba 20 naira lọ́wọ́ àwọn ọkọ̀ lójú ọ̀nà. mi ò fọ́ọ̀sì wọn o, wetin you carry ni mo ń sọ fún wọn, wọ́n sì ń fún mi. wọ́n wá ní mo jalè.